wo gbé ó lọ ọkùnrin tí àti alẹ́ rẹ̀ yìí ọ̀yà fún dùn kọ́ fẹ́ ní ọ lọ́ra ló gbà kó tí bàbá gbé ó lọ́rẹ̀ gbà kọ́ ọmọ ìkúwé àásùlẹ̀ rẹ̀ kẹjọ gbé ó lọ́rẹ̀ àti jẹ lẹ́dìẹ̀ ọ̀yìnyàngbàyàngbà àti sùn rẹ̀ èdè tẹpẹtẹpẹ. ṣé wẹ̀ mọ̀ yín pé contract lọ sáìn ni bí ó kọ́ fẹ́ gbà lọ́rẹ̀ ní ṣe lọ́kàn rẹ̀ kọ́ ti gbà bẹ́ẹ̀ náà ni òbò rẹ̀ náà ṣe lọ́kàn rẹ̀ náà ṣé wẹ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ ọ̀pẹ̀ wò gbé fóònù rẹ̀ wò gbé sí flight mode ń wé ìjẹ́rí ọ̀pẹ̀ láì ṣe pilot ká bá rẹ̀ ṣe ọ̀ẹ̀dẹ̀ yá wọkàn yẹn jàjà alẹ́ rẹ̀ ọ̀hún náà ọ̀rẹ́ fẹ́ mọ́ ọkàn ó rì ní ọ lọ́ra I no come here for this o I no come ọ̀ṣẹ̀ àrùn yẹ́ẹ̀yẹ́ ṣé na NIN registration ló you come do ni àbí JAMB registration ló wá ṣe níbẹ̀ èyí sì in free food there is no free in free town there is no free food no free lunch at all ẹni tó bá dóko máa lọ lé o kí ló ṣe ní kó ṣe normal o mọ́jà àjà o Hollandia yogurt mọ́dẹ̀rà kọ́ kẹjọ wọ́n mú tí wọ́n ṣe ẹ bá mi sọ kínní mo kí mi wí ọ́ ni o.